dédé àsìkò yẹn olùfẹ́ wa káàkiri àgbáńláyé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kú àṣálẹ́ níbi gbogbo kíbi tí afẹ́fẹ́ ètò yìí bá fẹ́ dé a kú ọdún o a kú àṣepọ̀ ọdún a kú bá ṣe tún ṣọdún nítorí pé gbogbo ọjọ́ òun lọ́jọ́ ọdún lọ́dọ̀ tiwa àtẹ̀yìn lólùfẹ́ tiwa ẹ káàbọ̀ sórí ètò yìí ètò wa ètò àṣírí ayé pẹ̀lú yèyé igi òrèǹtì àti bàbá Alubarika awẹ́bìdànù nílùú Ìgbòdú ní Ìkòròdú ọ̀gá ẹ̀lùkùmẹ̀dẹ́ lórí ètò lẹ́nìí kí la fẹ́ sọ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba ńlá tó jẹ́ kéènì ṣeéṣe tó jẹ́ ká dájọ́ tó pé tadóṣù tó pèlé àṣìlọ lọ́dún tó kọjá a tún padà wá pẹ̀lú iyì pẹ̀lú ìdùnnú àti àlàáfíà adúpẹ́ pé Ọlọ́run ò jẹ́ aṣọ ọdún nínú ìbànújẹ́ àti gbogbo ojú tó ń wò wá káàkiri àgbáńláyé adọ́jọ́ adóṣù adáwákàtí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wẹ̀wẹ̀ olólùfẹ́ wa tẹ́ tí ń wò pé ó yẹ ká ti sọ bí 2024 ṣe fẹ́ rí àti wọ́n wà lẹ́nu ẹ̀ báyìí o ṣùgbọ́n ṣáájú ohun gbogbo yẹ kí bàbá Alubarika kọ́kọ́ bá wa kíbẹ̀ yàrá lẹ́nu. èyí oge àkú ọdún ewé àbámọ̀dá lọ́lọ́run ní ká dá lọ́lọ́run ní ká já sọ́wọ́ ọlọ́run sì ní ká já ó sì ṣe kìí dá tiẹ̀ kọ́mọ̀ ṣe ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run àmọ̀ dúpẹ́ o tọjọ́ náà jẹ́ èní tá a sì rújú ọdún láyọ̀ àtàlàáfíà tọdún tó ń bọ̀ náà ọlọ́run dákun jẹ́ orí bẹ́ẹ̀ fún wa mọ́jà gbúrò ara wa ní ọlọ́run mọ́jà gbúrò ara wa ní àrùn mọ́jà gbúrò ara wa ní ìbànújẹ́ ọlọ́run sọ rẹ tó fi sọ ilẹ̀ àti sánmọ̀ bómi ṣe ń wá láti sánmọ̀ tá a mọ̀ bí ṣe ń dú àmọ̀ bí ṣe ń jábọ́ sílẹ̀ là ń rí àṣẹ rẹ ní ọlọ́run irú àṣẹ bẹ́ẹ̀ ọlọ́run dákun tó yọ ọlọ́run fi rọ̀jò dùnú fún wa wọ́n jà gbúrò ìbànújẹ́ kiri gbogbo àbáláyé orí bẹ́ẹ̀ pẹ̀lú àṣẹ rẹ ọlọ́run wàlá ìlà ìláyà lílẹ̀ ẹ̀sìn. bàbá lè ní àtìdá ọjọ́ àsọ ní ọdún tó kọjá torí ó ti dọdún tó kọjá ó tó bá máa fi di ọ̀sẹ̀ àkọ́kọ́ nínú oṣù kínní nínú ọdún 2020 a máa sọ bí Ọlọ́run bí Elédùà bó ṣe fẹ́ kí ọdún 2024 rí àwọn nǹkan tá a máa sá fún àwọn nǹkan tá a máa súnmọ́ kí ló máa ṣẹlẹ̀ ní gbogbo àgbáyé ayé. ó ṣe yèyé oge Ọlọ́run àmọ̀dúpẹ́ látàyè Ṣàgàrí sísìn tẹnu wọ ìtì ìtọ́rọ̀ lọ́lọ́run ti ń fàpẹẹrẹ hàn wá dàkókò yìí ọdún náà sísìn ọmọ tá a bí ń gbà náà ti fẹ́ tó yín Ọlọ́run àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣó ẹ rí àsọtẹ́lẹ̀ tó wà ńlẹ̀ lórí ọ̀rọ̀ Nàìjíríà àti lórí ọ̀rọ̀ gbogbo àgbáńlá ayé gẹ́gẹ́ bí tọ́lọ̀ fi hàn mí ṣe rí ọdún yìí ọdún ẹ̀san ni o àwọn olówó lọ́dún yìí ó bá wí àwọn tó kówó pamọ́ tí wọ́n dájú ọdún yìí ó bá wọn wí Ọlọ́run ni ó bá wọn wí nínú ọdún yìí àfi yìí tó bá tètè túbá àṣírí àwọn olówó tù lọ́dún yìí tí wọ́n kó owó pamọ́ tí wọ́n ní ìlú lára gẹ́gẹ́ bí tọ́lọ̀ fi hàn mí yóò àfẹ́ẹ̀tì wọn díẹ̀ torí pé ọdún yìí ọdún ẹ̀san ni àwọn ara wọn wọ́n mọ̀ tú àṣírí ara wọn nàmbà wánù ó ṣẹlẹ̀ kò ṣẹlẹ̀ lórí Aso Rock èmi ti sọ bọ́lọ̀ ń dẹ̀ sì fi hàn mí náà ló ṣe wà mo dẹ̀ mọ̀ mo dẹ̀ sọ Ọlọ́run bá mi ń gbọ́ bí mo ṣe rí èmi ó sì sọ mo lè fi gbogbo nǹkan tí ayé búra Aso Rock ò ní jóná èmi ò rí nínú kó jóná mi ì rí kí náà ó gbì ń bẹ̀ mo mọ̀ pé agbára kan wà ń bẹ̀ o á wà kún fàdúà
ká má máa dákọ̀ ìjọba mọ́ inú ń bí Ọlọ́run. Kí ni mo wí? Inú ń bí Ọlọ́run. Gbogbo nǹkan Ọlọ́run ni ká máa dọ̀rọ̀ lé lọ́wọ́. Nínú ọdún yìí kẹ́ máa sọ pé Ọlọ́run ó ṣe rere fún bàbá Alubarika ní Gbódú. Wọ́n máa sọ pé Ọlọ́run á ṣe rere fún èmi ò ní tó yẹ yìí ògì. Náà àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yóò ṣe bẹ́ẹ̀ náà láṣẹ Ọlọ́run. Máa ń ta bá níyàn ó wí ní máa wí. Òun náà mo wí ìkan náà lájọ sọ abẹ́yẹn aráalé ẹ̀ẹ́dà ìbá àti ẹ̀fẹ́ mi ẹ̀ tó bá nídìí ẹ̀ o. Ọ̀dà gbogbo wa ní gbogbo àgbáńlá ayé Ọlọ́run ó ṣe rere fún wa. Ṣé ẹ rí nínú pé ká máa darí ọ̀rọ̀ sọ́dọ̀ èèyàn ta lè yàn? Kí ni èèyàn jẹ́ níwájú Ọlọ́run? Èèyàn tí ń sùn, èèyàn tí ń tòògbé, èèyàn tó jẹ́ pé ń jẹun. Ọlọ́run tẹ́bi èépa tí è sùn tí è fẹ́yàwó tí ò wóore, òun ní ṣoore fún yàn, òun ní gbóore, òun ní dùn yàn nú, òun ló ń bá yàn nú jẹ́, òun ní gbé yàn ga, òun ní gbé yàn lọlẹ̀, òun ní kọ lẹ́tà ayọ̀ fún yàn, òun ní gba lẹ́tà ayọ̀ lọ́wọ́ èèyàn. Gbogbo alágbára ayé Ọlọ́run ló dá wọn. Ká wá máa darí gbogbo ọ̀rọ̀ síwájú ọ̀dọ̀ Ọlọ́run pé ní Nàìjíríà yìí irú agbára òkùnkùn agbára burúkú tó bá wà l'Aso Rock Ọlọ́run ó mú kúrò, wọn á rí ìjọba ìṣe. Ó di one pound, ó di méjì bẹ́ẹ̀. Á kìlọ̀ ọ̀rọ̀ torí pé ọdún yìí ọdún ẹ̀san ni. Téèyàn bá ti ṣebi ti pẹ́ Ọlọ́run á dá sẹ̀ríà fún. Béèyàn bá ló ń ṣe mọ́tómọ́tó pé kò sírú òun Ọlọ́run á dá sẹ̀ríà fún. Àwọn olówó wa ṣọ́ra, àwọn tó wà nípò lórí àìsàn ọfà àìsàn ara ó máa yọjú sáwọn ọlọ́lá bíi ìtọ̀ ṣúgà, bíi ikọ́ asthma, bíi hypertension, bíi àwọn nǹkan kan bíi àìsàn bẹ́ẹ̀ yẹn yóò wáyé bẹ́ẹ̀ fáwọn ọlọ́lá. Ṣé wá rí ní agbègbè fáwọn mẹ̀kúnnù ní Nàìjíríà yìí wọ́n á ṣọ́ra, kìí ṣe pé ajíyàn gbé kò ní pọ̀ bí abínú pààyàn. Bíi pé kán rí bí kéèyàn ó sòtán káwọn kan múra kán wọbẹ̀ kán ṣàdédé pààyàn, káwọn èèyàn bíi 10, àwọn èèyàn bíi 20 kán máa kú papọ̀ níta bẹ̀ lọ́n fónù. Àwọn kan wà tí wọ́n ṣàì pé wọ́n fẹ́ máa ṣèkà láti máa fi kú pani gẹ́gẹ́ bí mo ṣe rí yẹn. Sọ wá rí gbogbo àgbáńlá ayé lápapọ̀ omi ó bínú láwọn orílẹ̀-èdè kan tó jẹ́ pé iná ni ó máa síwájú, omi ni ó máa tẹ̀lé. Bó ṣe ṣẹlẹ̀ lórí kíníjọ́sí tsunami àbí kíní ẹ̀ ń pè tsunami, bẹ́ẹ̀ ni mo ṣe rí àwọn ìbínú Ọlọ́run láwọn orílẹ̀-èdè kan tí ó máa wáyé sí wọn. Gbogbo pé à ń ṣe àgbèrè, à ń dáyàn, à ń hùwà ìkà, gbogbo àgbáyé lọ́nà bẹ̀yẹn Ọlọ́run ti dá sẹ́rí àrùbá. Ọlọ́run ọdún yìí ọdún ẹ̀san ni, ọdún ìbẹ̀ Ọlọ́run wá ni. Téèyàn bá wá lè máa sin Ọlọ́run kó jẹ́ pé ìjọ Monday kó máa filẹ̀ fún ààwẹ̀ kó sì máa ṣe sàrà yọ pẹ̀lú ẹni tọ́lọ́run ó dáríjì nínú Monday. Bẹ́ẹ̀ ni kó máa gbààwẹ̀ kó dẹ̀ máa ṣe sàrà. Bá dijọ́ Tuesday kan lọ ra àkàrà elépo kan máa fi ṣe sàrà kan máa fi ṣe. Ọlọ́run á máa dáríjì yàn, á máa rí ìtúsílẹ̀, á máa rí wòsàn. Ó wáyé bẹ́ẹ̀ báwọn. Àárín ọ̀tẹ̀ tí mo sọ pé ó wà lẹ́ẹ̀jọ́ sí ọ̀tẹ̀ ìkúrò lẹ́ o, ọ̀tẹ̀ ìkúrò lẹ́ o. Àwọn ọ̀tẹ̀ pẹ́pẹ́pẹ́ pé wọn ò ní ṣe, ǹjẹ́ wọ́n wà á rí ìjọba yìí ṣe àbí wọn ò rí i ṣe ká tó lọ sórí yẹn gẹ́gẹ́ bọ́lọ̀ ṣe fi hàn mí. Wàláì wọn á rí ìjọba yìí ṣe, á sì gbádùn. Ìyà tó wà á gbádùn ju tàtẹ̀yìn ọdún tó lọ, á gbádùn ju ọdún yẹn lọ nínú ọdún yìí. Ṣùgbọ́n á kún fàdúà fáwọn olórí wa, á kún fàdúà fún wọn, á kún fàdúà fún Nàìjíríà. Bẹ́ẹ̀ ni ó rí o, torí bí ń pa àwọn èèyàn ní Nàìjíríà ní àkókò yìí. Ìyà ń jẹ àwọn èèyàn tó jẹ́ pé kò lápẹẹrẹ. Ṣé ẹ mọ̀
kò ṣe pa gbowó lọ́wọ́ wọn, kò ṣe pa sọ́nsọ pé kíní, a sì sọ nísọ àbòsí, a sì sọ nísọ ìkà, kó lórí kó má bínú èrò ẹ̀yìn, àwọn èrò ẹ̀yìn kó má bínú olórí, kí wọ́n jẹ́ ká lo ìfẹ́ kọ́lọ̀ má bínú bá wa jà, kọ́lọ̀ má bínú bá wa wí, kọ́lọ̀ má bínú láti hàn wá léèmọ̀ nínú ọdún yìí. ẹ gbọ́ mi báwọn wọ́n sì ṣọ́ra fún náà, wọ́n ṣọ́ra fún náà láwọn àárín bí ọjà, láwọn àárín bí iléeṣẹ́ fún iná pé iná gáàsì, iná kìíní bí iléeṣẹ́ bí nǹkan àwọn àlàfo yẹn ni ó ti wá, omi ó dẹ̀ bínú níbi àwọn orílẹ̀-èdè kọ̀ọ̀kan ní ó bínú. Ogun ìlú sílùú lórí ọ̀rọ̀ ilẹ̀ á máa wáyé, ogun ìlú sílùú lórí ọ̀rọ̀ ilẹ̀ láwọn orílẹ̀-èdè ní ọ̀rọ̀ ilẹ̀, ọ̀rọ̀ dúkìá, ọ̀rọ̀ ilẹ̀, ọ̀rọ̀ dúkìá á máa fẹ̀jẹ̀ ayédè láàrin wọn. ṣùgbọ́n bí irú èyí tá a sọ lọ́dún tó lọ pé àìsàn kan ń bọ̀ yóò ka gbogbo ẹni mọ́lé, yóò pààyàn pọ̀, yóò tì wá mọ́lé, bí tọdún tó lọ tá a sọ bẹ́ẹ̀ kọ́ la rí o. àìsàn kankan ò wá ọjà, àìsàn tí ó ṣe wá lọ́wọ́ yóò kọjá àìsàn owó, ọlọ́njà arúgbó kò ní sí pé kinní kankan, àìsàn owó yóò ṣe wá, ọlọ́run ó sì já arúgbó, ara ó dẹ̀ wá, ara ó dẹ̀ wá, ara ó dẹ̀ wá. àwọn onímọ́tò wọn á dẹ̀ ṣọ́ra fèrè, wọn á ṣọ́ra fèrè àsápajúdé torí ìjà Ògún. ọlọ́run níjà àríjà ẹ̀rìn, ọlọ́run fi sọ ẹ̀ṣọ́ wa, gbogbo àgbáńlá ayé ọlọ́run fi wá láyà balẹ̀, ọlọ́run fi wá láyà balẹ̀. ṣé ẹ mọ̀ pé mo ti promise, mo ní àṣẹ tọ́lọ́run, àràfá iṣẹ́ gbogbo àwọn àfáàfáà kan bẹ̀ lágbàńlá ayé tí wọ́n máa ń wá Mọ́kà láwọn Árábù, tí ó jẹ́ pé àwọn ẹni ọlọ́ àwọn bàbá ni wọ́n ti mú wa mọ̀ wọ́n, táwọn bàbá yẹn kú tán, ìyẹn lọ kọ́rọ̀ bá wọn, á lọ kọ́rọ̀ Nàìjíríà bá wọn. pẹ̀lú ògùn Ọlọ́run Nàìjíríà ó rojú, Nàìjíríà ó ráàyè. wòlíì tó bá níyàn ó mú, ọmọ ẹ̀ náà ò ní jẹ Bíbélì, àáfàá tó sì níyàn ó mú, ọmọ ẹ̀ náà ò ní jẹ tírà. àdúrà ni ẹja jọ gbà. àfẹ́ ẹ̀yọ̀ kan lè gba béèlì Nàìjíríà, ṣé bí mo ti sọ ti pẹ́ pé àfẹ́ ẹ̀yọ̀ kan ó lè gba béèlì Nàìjíríà. Ànábì ló gba béèlì gbogbo àwọn ará Mọ́kà. àìsàn bà ló máa ń ṣe wọ́n tẹ́lẹ̀, gbogbo wọn ń bẹ̀ nípínlẹ̀ Mọ́kà, ibà láìsàn wọn tó tútù máa ń mú wọn. Ànábì dẹ̀ bẹ̀ Ọlọ́run pé Ọlọ́run irú àìsàn yìí Ọlọ́run ká kúrò, Ọlọ́run sì ká kúrò fún wọn. kí ló dé tá a lè rí èèyàn kó nàró báwa ṣe nàró yìí? ìjọ tá a ṣe àdúrà lóru mọ́júmọ́, Sunday mọ́júmọ́ Monday, àánú Ọlọ́run sọ̀kalẹ̀, oríire Ọlọ́run sọ̀kalẹ̀, àgbéga Ọlọ́run sọ̀kalẹ̀. wo dọ̀sẹ̀ tí ń bọ̀ kẹ́ tó gbọ́ bó bá ti lọ lórí àwọn ọ̀rọ̀ yẹn, torí lórí ọ̀rọ̀ Nàìjíríà yìí ẹjẹ́ abẹ lọ́hùn o, ẹjẹ́ abẹ lọ́hùn o, ẹjẹ́ abẹ lọ́hùn o. èdè àìyedè á fẹ́ máa ṣẹlẹ̀, gbogbo ohun tí ó dẹ̀ fẹ́ máa ṣẹlẹ̀, ọ̀kánjúà owó náà ni, ọ̀kánjúà owó náà ni, ìfẹ́ owó náà ni, àbẹ lọ́hùn tó. ṣùgbọ́n tó bá dọdún tó ń bọ̀ á tó jọ sọ gẹ́gẹ́ bí mo ṣe sọ, iṣẹ́ mo rí náà àbí ìrí náà, mi ìrí lé tó jó ń bẹ̀. ògùn tó wà ń bẹ Ọlọ́run àparí ni, tó bá ṣe ẹ̀fẹ́ wá Ọlọ́run dòójó mọ́, ní àṣẹ tọ́lọ́run aburú ò ní ṣẹlẹ̀ Nàìjíríà. èyí tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ Ọlọ́run ó bá wa dá a dúró, Ọlọ́run ó bá wa dá a dúró. Ọlọ́run wọlé àwọn ìkàn tó ń bẹ láyé, Ọlọ́run wọlé àwọn ànábì tọ́lọ́run dá, Ọlọ́run wọlé àwọn sàábé rẹ̀ tọ́lọ́run fún láṣẹ, Ọlọ́run wọlé àwọn ẹni rẹ̀ tọ́lọ́run gbéga. aburú ò ní ṣẹlẹ̀ Nàìjíríà iṣẹ́. Ọlọ́run ó bá wa rọwọ́ aburú, Ọlọ́run á bá wa rọwọ́ aburú, Ọlọ́run á bá wa rọwọ́ ọ̀bànújẹ́. a ní rí wàhálà mọ́, a rí ògbólò, a ráyé ṣe, a rí dùnnú. Bismillahirrahmanirrahim. Tinubu mo fà á lé ọlọ́wọ́ Ọlọ́run.
àti gbogbo àwọn tí wọ́n ṣèjọba pẹ̀lú òótọ́ àtàwọn tí wọ́n fẹ́ kí Nàìjíríà ó dáa. Àwọn ọba mo fà wọ́n lé ọ lọ́wọ́ Ọlọ́run. Àwọn ìmáàmù mo fà wọ́n lé ọ lọ́wọ́ Ọlọ́run. Àwọn àfáà mo fà wọ́n lé ọ lọ́wọ́ Ọlọ́run. Àwọn wòlíì rẹ tòótọ́ mo fà wọ́n lé ọ lọ́wọ́ Ọlọ́run. Kódà gbogbo Nàìjíríà lápapọ̀ ọwọ́ Ọlọ́run la wà. Dákun mọ́ nà wá lọ́pàá àsárégè. Ọlọ́run mọ́ nà wá lọ́pàá jàǹjàǹ. Mọ́ nà wá lọ́pàá àbànújẹ́. Pẹ̀lú àṣẹ rẹ Ọlọ́run, pẹ̀lú títóbi rẹ Ọlọ́run, pẹ̀lú agbára rẹ Ọlọ́run, pẹ̀lú ògo rẹ Ọlọ́run, pẹ̀lú ìyìn rẹ Ọlọ́run, jáàánú rẹ ó sọ̀kalẹ̀ lórí ayé wa, jáàánú rẹ ó sọ̀kalẹ̀ lẹ́nu iṣẹ́ wa, jáàánú rẹ ó sọ̀kalẹ̀ lórí ìdílé wa, jáàánú rẹ. Owó tó rẹ́dí owó ti yọ àti pé owó tó ti fẹ́ ẹ̀fẹ̀ lẹ́sàmọ́ náà sùn yẹ ká jáde lọ owó tó ẹ̀fẹ̀ lọ́gbẹ̀ẹ́sẹ̀.